Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ìsinmi fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti ọjọ́ ẹtì fúrádé ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí fún ayẹyẹ ọdún kérésìmesì àti boxing day. Bákan náà ni ìjọba tún kéde ọjọ́bọ̀ tí ṣe ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 fún àjọyọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tuntun. Ìkéde yìí ló wà nínú àtẹ̀jáde kan tí akọ̀wé fún ọ́fíìsì ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí Dr. Magdalene Ajani fún mínísítà Olúbùnmi Òjó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún náà ṣe sọ, Olúbùnmi Òjó rọ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí láti ṣe àpérò rí ọ̀rọ̀ àlàáfíà, ìṣọ̀kan, ìfẹ́ àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ ọjọ́ ìbí Jésù Kristi. Olúbùnmi tún wá ké sí tolórí tẹlẹ́mù láti má fi tẹ̀sìn ṣe. Ó ní kí wọ́n fi àkókò náà gbàdúrà fún orílẹ̀-èdè yìí fún àlàáfíà àti ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ lásìkò yìí. Ó ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì jẹ́ ojúlàlá kan fi ń sọrí fúnra wọn lásìkò ọdún yìí nígbà tí ọdún kérésìmesì àti ọdún tuntun bá wọlé tán.